ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Saturday May 2 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ àṣeyọrí ló jẹ́ o, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Kò sí bó tilẹ̀ kó rí, ẹ máa láwọn kankan tẹ́ ṣe láṣeyọrí tá sì jẹ́ nǹkan ìdùnnú fún yín ní ọjọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ẹ ti ṣetán nípa àwọn èròǹgbà tẹ́ ń rò pé bóyá báyìí mo fẹ́ ṣe tí nǹkan ayé padà, bóyá nǹkan yìí bóyá kí n adjust díẹ̀, bóyá kí n ṣe báyìí tó sì jẹ́ pé ẹ ti padà bàjá, ẹ ti padà dé oríta ń pé nǹkan ti bẹ̀rẹ̀ sí change báyìí, orí láìnì tí mo wà yìí gangan náà ló yẹ kí n wà, ló sì jẹ́ pé lè máa tún jẹ́ ìdùnnú fún yín, tá jáyọ̀ fún yín, tá sì jẹ́ ìrànlọ́wọ́ fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín máa ní higher libido, a ṣe ń bí gbà pé kẹ́ ní ìbálòpọ̀. Eléyìí sì jẹ́ nǹkan tó ṣe pé ó dára, tó ṣe pé níní ìbálòpọ̀ pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó bí transformation gidi nínú life yín, pàápàá fẹ́yìn tó bá ṣe pé bóyá wọ̀ àbí ìjà àbí láyé ló ti ń ṣẹlẹ̀ láti jọ́ mẹ́ta nu marriage yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Eléyìí tí mò ń sọ yìí ó wà fáwọn tó ṣe pé wọ́n ti marry ní o, kì í ṣe fún ẹ̀yin tó ṣe pé ẹ jẹ́ single àbí tí ẹ wà ní ojú ọ̀nà tí ò tí sí nǹkan tó jọmọ́ marriage. Ọjọ́ yẹn tún wá ní láti kíyèsára pẹ̀lú àwọn àna yín, ẹ má ní issue pẹ̀lú wọn rárá lọ́jọ́ tòní, kí ẹ mú sùúrù lò, kí ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ fọgbọ́n ṣe, kí issue má wáyé láàrin ẹ̀yin àti àna yín tó àwọn kankan lè máa jà rànràn lórí yín, bóyá nǹkan tí àna kan sọ àbí nǹkan tí àna kan ṣe fún yín, tàbí kí ẹ jọ jíròrò lọ́jọ́ tòní káwọn kankan tí wọ́n lè sọ tó ṣe pé ó lè fẹ́ máa kàn yín lára díẹ̀díẹ̀ bá kàn yín láti mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́ kó má bà sí wàhálà, kó má bà sí ìdààmú. Ọjọ́ tòní sí jọjọ́ tó ṣe pé nǹkan tó dẹ̀yìn àti yàn pọ̀ tẹ́jọ́ papọ̀ pẹ̀lú yàn láti jọ́ yìí ó máa bí àṣeyọrí tẹ̀ ń fẹ́ lórí nǹkan náà á wáyé ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní jọjọ́ àṣeyọrí fún ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, oore tẹ́ ń lé láti jọ́ yìí pé oore yẹ kó wọlé fún mi, oore yẹ kó tẹ̀ mí lọ́wọ́, tó ṣe pé ẹ̀tẹ̀ tí ń retí àti tẹ̀tẹ̀ ẹ̀ retí gan ó ṣeé ṣe kó wọlé fún yín ní ọjọ́ ti tòní. Ẹ̀yin tẹ́sí ní ṣẹ́ẹ̀sì pẹ̀lú company kan láti jọ́ yìí, ó ṣeé ṣe kí ṣẹ́ẹ̀sì yẹn kí ó bíire fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ayọ̀jọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, igi owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó ṣe pé àwọn èèyàn àti olólùfẹ́ yín á gúnrégé dáadáa, bó tilẹ̀ jẹ́ pé issue lè fẹ́ wáyé tó máa mú kí àárín yín fẹ́ gbóná jọjọ, ṣùgbọ́n tí ẹ bá ti fàyè gba issue lọ́jọ́ tòní, gbogbo àlí bí ẹ ṣe ń fẹ́ tó lọ́jọ́ tòní á ní nǹkan tí a mọ̀ sí òṣùpá ràbàǹdẹ̀ lójú ọ̀run tẹ́lẹ̀ sì lè fẹ́ mú kí ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ Taurus kí ẹ fẹ́ máa kanra bákan bákan tàbí kí inú fẹ́ déédéé máa bí yín bákan bákan, tẹ́lẹ̀ sì lè fẹ́ mú kí olólùfẹ́ yín ṣe nǹkan kékeré tó ṣe pé ó lè fẹ́ dùn yín bákan bákan, ṣùgbọ́n ẹ mú sùúrù lò káàrin ilé gúnrégé kó má bà sí wàhálà, kó má bà sí ìdààmú. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú báyìí ni ọjọ́ ti tòní jẹ́, ọjọ́ tó ṣe pé àwọn èèyàn tó lólùfẹ́ yín á gúnrégé, ẹ lè gbéra yín jáde, ẹ lè ṣe fàájì ara yín, kò sí wàhálà, kò sí ìdààmú. Kódà ẹ lè fẹ̀ní jíròrò lórí àwọn nǹkan tí ẹ̀ ń lé fún àṣeyọrí lásìkò yìí, torí ó ṣeé ṣe kí àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ kí orí bí ẹ ṣe ń fẹ́ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Láṣẹ Ọlọ́run ọba, láṣẹ Èdùmàrè, ṣé á lọ dáadáa, relationship yín náà ó ṣeé ṣe kí ó lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni owó ṣeé ṣe kó wọlé fún yín dáadáa náà ní ọjọ́ ti tòní. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ sí aago 12 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ dí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní, ọjọ́ tó gbà kíyèsára dáadáa ló jẹ́ o, ọjọ́ tó ṣe pé issue lè wáyé ní ibi iṣẹ́ tàbí lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́, nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lè dédé rí bákan tá a fẹ́ fún yín ní extra stress lọ́jọ́ tòní. Ó lè jẹ́ machine tẹ́ ẹ̀ lò lè dédé ní 40, ó lè jẹ́ pé èròǹgbà kan lẹ́ẹ̀ máa rò tẹ́ ẹ̀ máa rò láròtúnrò tẹ́ ẹ̀ tẹ̀ ní mọ̀ bí tẹ́ fẹ́ bàjá. Ọjọ́ tòní lack of clarity máa wà fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, o kò ní fi bẹ́ẹ̀ sí clarity dáadáa, pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Nǹkan kan tí ẹ̀ ń ṣe lásìkò yìí tẹ́ ẹ̀ wọ̀ pé kó já ṣàṣeyọrí, ẹ ṣe prayer lé lórí làwọn ìkẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀. Àwọn iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe lásìkò yẹn ṣe prayer kẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀, torí ọwọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní nǹkan òjijì kan lè ṣẹlẹ̀ ló ṣe pé a fẹ́ da iṣẹ́ rú, a fẹ́ da nǹkan tí ẹ̀ ń ṣe rú, a fẹ́ da plan rú, a fẹ́ dàbí ìgbà pé bóyá plan ẹ̀kọ́ lélẹ̀, kí ló dé tó wá rí báyìí tó ṣe pé wàá fẹ́ máa tún sẹ́ẹ̀tì padà, ẹ máa fẹ́ máa tún tó padà kó lè rí bí ẹ ṣe ń fẹ́ kó lè rí bẹ́ẹ̀ ti ṣe plan ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀,
ẹ rí dájú pé ẹ ṣe prayer láàárọ̀ ọjọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé kí ẹ rí ṣe láṣeyọrí, kó má sí wàhálà, kó má sí ìdààmú rárá ní ọjọ́ ti tòní. Ẹ sì má rọ́ọ̀ṣì jù, ẹ má kánjú jù lórí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe. Ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ni o, ẹ má rọ́ọ̀ṣì rárá. Àtẹni tó kánjú àtẹni tó ṣe sùúrù, gbogbo apáta la máa débi tá à ń lọ. Ẹ má rọ́ọ̀ṣì ju bó ṣe yẹ lọ. Ẹ kíyèsára dáadáa, tẹ́ ẹ bá ti rọ́ọ̀ṣì ju bó ṣe yẹ lọ lénìí, tẹ́ sì farabalẹ̀ plan ara yín. Tẹ́ bá ní lack of clarity, ẹ lè pèèyàn kẹ́ béèrè lọ́wọ́, kẹ́ béèrè àmọ̀ràn pé lágbájá gbà mí lámọ̀ràn lórí nǹkan yìí, kó má bàa bí issue tí ó ṣe pé máa fẹ́ máa dáràn. Kẹ́ kíyèsára, ẹ rí dájú pé ẹ pèèyàn tẹ́ bá nílò support àbí ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa tí ẹ bá fi ọgbọ́n ṣe, tẹ́ bá lo idea tí mo fún yín yẹn, kẹ́ lo iṣẹ́ á lọ dáadáa. Relationship yín náà ó máa lọ bó ṣe yẹ kí ó lọ, bẹ́ẹ̀ sì ni owó ṣeéṣe kí ó wọlé fún yín tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Dark green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:20 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́. Ìjíǹde yín lówùúrọ̀ ọjọ́ tòní, ẹ máa jíire, ẹ máa jíire ayọ̀, ẹ máa jíire ìdùnnú ni, tó ṣe pé ó ṣeéṣe kí ire wọlé fún yín. Ó ṣeéṣe kí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe gan kó sáré bíire fún yín, kó sáré powó fún yín lọ́jọ́ tòní. Ó dára kẹ́ tètè jí lọ síbi iṣẹ́ lénìí o, ẹ̀yin oníràwọ̀ cancer. Ẹ jí lọ síbi iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá jí lọ ibi iṣẹ́ lénìí, ẹ máa ríre gbámú, ẹ máa ráǹfààní jẹ dáadáa ní ibi iṣẹ́ ní ọjọ́ ti tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Ẹ máa rí nǹkan ìdùnnú púpọ̀, afẹ́fẹ́ àlàáfíà àfẹ́lù yín dáadáa ní ọjọ́ tòní. Ẹ sì máa wà creative dáadáa, ọpọlọ yín á jí pépé, idea máa wá sí yín lọ́pọlọ tó ṣe pé tẹ́ bá ṣe nǹkan báyìí àwọn èèyàn máa jí wò ní. Ọjọ́ àṣeyọrí lọ́jọ́ tòní jẹ́ o, ẹ máa ṣàṣeyọrí lórí àwọn nǹkan tí ẹ ń ṣe. Gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé báyìí àṣeyọrí ló máa já sí fún yín lọ́jọ́ tòní. Tẹ́ máa rí dùnnú, tẹ́ máa rí ayọ̀ lọ́jọ́ tòní. Ìyàlẹ́nu gan ló máa jẹ́ fáwọn èèyàn tó rọ̀gbà yé ká pé àṣegbé lágbájá tí ẹ̀ ń mọṣẹ́ yìí báyìí, ṣégbé lágbájá tí ẹ̀ ń ṣe nǹkan yìí báyìí. Níbi iṣẹ́ gan ẹ máa tayọ, ẹ máa stand out tó ṣe pé ó ṣeéṣe kí wọ́n gbé ògo fún yín lọ́jọ́ tòní pé lágbájá yìí òun ni number 1 nínú gbogbo yín, òun ló wọ̀ tìka fún ní nǹkan báyìí, òun ló wọ̀ tìka fún promotion ní ọjọ́ ti tòní. Ọjọ́ ayọ̀ ló jẹ́ ní gbogbo ọ̀nà fún yín. Ẹ dùn àwọn ọmọdé nínú lọ́jọ́ tòní, kẹ́yìn náà rí ìdùnnú kí ẹ rí ayọ̀ tí ó pọ̀. Góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship á lọ dáadáa, ire wá wọlé fún yín lọ́jọ́ tòní. Gbogbo á lọ bó ṣe yẹ kó lọ. Aago 6:30 láàárọ̀ kùtùkùtù sí aago 8:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé àwọn èèyàn àti mọ̀lẹ́bí agúnrégé. Ọjọ́ sùúrù lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́. Àyíká yín á gbalẹ̀ fún ìrọ̀rùn àti ìdùnnú, bó tilẹ̀ jẹ́ pé àwọn kankan wà lọ́kàn yín tó ṣe pé ó tún nílò kí ẹ ṣe tó jọmọ́ nǹkan ti ilé tàbí tó jọmọ́ nǹkan ti family lọ́jọ́ tòní, tó ṣe pé ẹ máa fẹ́ máa pòǹgbẹ fún pé yẹn sáré ṣe, yẹn sáré falẹ̀ mọ́, tá fẹ́ fún yín ní grip díẹ̀, tá fẹ́ grip yín díẹ̀ bí ìgbà pé nǹkan yìí mo ní láti tètè falẹ̀ mọ́, ní láti tètè ṣe láṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń kọ́lé àbí tẹ̀ ń ṣàtúnṣe ilé, ó ṣeéṣe kí ẹ rí àṣeyọrí ilé yẹn ṣe lọ́jọ́ tòní tàbí àṣeyọrí ààyè tẹ́ gbà yẹn kẹrin ṣe lọ́jọ́ tòní. Torí àsìkò ilẹ̀ máa activate gbogbo ẹ̀tù bí gbà pé mo ti gbà ó, mo wá fẹ́ ṣiṣẹ́ lé lórí, mo fẹ́ kọjá sí, mo fẹ́ ṣe bá, mo fẹ́ ṣàwo. Ọ̀pọ̀lọpọ̀ kan bẹ́ẹ̀ ó máa wà fún ọ̀pọ̀lọpọ̀ yín ní àsìkò yìí. Tàbí kẹ́ fẹ́ gbọ́rọ̀ mọ̀lẹ́bí kan sáyà lọ́jọ́ tòní, ó ṣe pé bùkátà mọ̀lẹ́bí kan àbí àṣeyọrí mọ̀lẹ́bí kan máa wà tó ṣe pé ó máa jẹ́ pé àtọwọ́ yín ló ti fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ni láti fi wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, láti fi bá àwọn èèyàn ṣe dáadáa. Ẹ wá rí pé bóyá èèyàn kan kanra nínú ilé yín lọ́jọ́ tòní, ẹ yàgò fẹ́ni náà kí lè má bàa kọ́ sí issue ní àárín èèyàn àti èèyàn nínú ilé. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó kí nǹkan lè wọlé, kí ire lè wọlé dáadáa. Bẹ́ẹ̀ sì ni ibi iṣẹ́ yín náà gbọ́dọ̀ wà ní ìmọ́tótó kí ire lè wọlé dáadáa fún yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣeéṣe kí ẹ rí àṣeyọrí kan ṣe, pàápàá yín tó ṣe pé ẹ̀ ń kọ́lé lọ́wọ́ àbí tẹ́ gbalé kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àsìkò rere làsìkò yìí jẹ́. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, iye owó náà ṣeéṣe kó wọlé fún yín dáadáa lénìí. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹni tẹ́ bá lọ sí pati mọ̀lẹ́bí, ẹ má ṣe di òru dúdú ní ibẹ̀ rárá. Kẹ́rí dájú pé ẹ tètè kúrò níbẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́. Ẹ má dòru dúdú níbẹ̀, kẹ́sì mú sùúrù dáadáa ní ibẹ̀ kí issue má wáyé, kí gbọ́mi sí omi òtò má wáyé níbẹ̀ lọ́jọ́ sí tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tó ṣe pé àwọn èèyàn máa gbóhùn yín báyìí, wọ́n á sì fòǹtẹ̀lù pé nǹkan tẹ́ni ìbéèrè fún owó tí ká ṣe fún lótìtọ́ àti lódodo. Ọjọ́ tòní ẹ máa finalize ọ̀rọ̀ láàrin èèyàn àti èèyàn kan lọ́jọ́ tòní. Agreement yín máa sílì lọ́jọ́ tòní. Ẹ máa ṣe agreement pẹ̀lú èèyàn kan lọ́jọ́ tòní tó ṣe pé agreement yẹn á jẹ́ nǹkan tó ṣe pé ẹ máa fòǹtẹ̀lù tó sì máa ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ ọpọlọ yín máa jí pépé dáadáa. Ẹ máa mọ àwọn kankan
tó ṣe pé ẹ máa dúpẹ́ pé ọlọ́run ṣé o padà mọ kínní, ọlọ́run ṣé o padà láìdíà nípa nǹkan yìí, ẹ máa mọ nǹkan kan tó ṣe pé ẹ máa dúpẹ́ lé lórí. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn àti ẹ̀gbọ́n àbábúrò yín tó bá ṣe pé agreement kan wà láàrin yín tẹ́lẹ̀, ó ṣe ṣe kí ẹ seal agreement náà lọ́jọ́ tòní. Ọjọ́ ìyọjọ́ tó ṣe pé ẹ lè fi béèrè oore, ẹ lè fi béèrè ìrànlọ́wọ́, ẹ lè fi béèrè promotion gan níbi iṣẹ́ gan. Kò sí nǹkan tẹ́ lè fi ẹnu yín ṣe lọ́jọ́ tòní tó bá ti jẹ́ nǹkan rere. Gbogbo nǹkan tẹ́ bá fẹnu yín sọ lọ́jọ́ tòní á fìdí múlẹ̀. Ẹ kàn jìnnà sí à ń báyàn jà, à ń báyàn tahùn, à ń bú èébú, à ń ṣépè fún yàn. Gbogbo nǹkan bẹ́yẹn kò bá ìṣẹ̀dá yín mu rárá. Dèpòdépò ọjọ́ tòní kò dára kí ẹ ṣe bẹ́ẹ̀ rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ẹ ní láti wà ní ìdùnnú, ẹ ní láti ṣe àwàdà dáadáa, ẹ ní láti bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín lè gbọ́ ròyìn èyí tó ṣe pé á dùn mọ́ yín nínú, ìròyìn ayọ̀ tí á dùn mọ́ yín nínú ṣe ṣe kí ẹ gbọ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ níbi iṣẹ́, ẹ lo ẹnu yín láti fi polówó iṣẹ́ kẹ́ ríge gbámú dáadáa, torí tẹ́ bá fẹnu pọ́n nǹkan, gbogbo nǹkan tẹ́ bá fẹnu pọ́n lè ní lè máa rówó ń bẹ̀. Ìbájọ́ ọjà kan lẹ fẹnu polówó ẹ máa rí ṣe nídìí ẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní relationship yín á lọ dáadáa, ire owó máa wọlé fún yín lẹ́nìí bí mo ti ṣe sọ. Mustard kọ́lọ̀ tó dàbí deep yellow báyìí ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 12:15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé nǹkan tẹ́ ti ń lé yẹn á tó yín lọ́wọ́. Bóyá mọ́tò lẹ ti ń gbèrò pé mo fẹ́ ra mọ́tò yìí látijọ́ ẹ máa rí rà lénìí o. Bóyá nǹkan kan, bóyá property kan lẹ ti ń rò pé mo fẹ́ ní property látijọ́ ẹ máa rí ṣe lénìí. Bóyá iṣẹ́ kan lẹ ti ń lé látijọ́ pé iṣẹ́ yẹ kó tiẹ̀ bọ́ sí, ó máa bọ́ sí lénìí o. Àwọn nǹkan tá mú dùnú wá tá máyọ̀ wá, àwọn nǹkan tó wà valuable tẹ̀ wò pé kíní yìí ó pọn dandan kí ẹ rí ṣe. Nǹkan tẹ́ bàbàrà, bóyá owó gan ni ẹ ń retí, bóyá ó yẹ kí sálárì ìtẹ̀ ti wọlé, ó yẹ kówó ńlá ìtẹ̀ ti wọlé, á wọlé fún yín ní ọjọ́ ti tòní. Tẹ́ máa rí ìdùnnú tí ẹ máa ráyọ̀ lórí ẹ̀. Nǹkan tẹ̀sí tí ń ṣe látijọ́ mẹ́ta, bóyá lélẹ̀ ẹ̀kọ́ látijọ́ mẹ́ta, bóyá iṣẹ́ kan lẹ̀ ń lé látijọ́ mẹ́ta, bóyá àǹfààní kan lẹ̀ ń retí látijọ́ mẹ́ta, ọjọ́ tòní jọ́jọ́ ìfà fún yín. Tẹ́ máa ríre dáadáa níbi iṣẹ́ náà, ẹ máa rówó dáadáa níbi iṣẹ́ tí ẹ bá falẹ̀ mọ́ iṣẹ́ dáadáa, tí ẹ ti ẹ̀ rojú rárá tẹ́ falẹ̀ mọ́ṣẹ́ níbi nǹkan tẹ́ ń fi apá yín ṣe, tẹ́ ń fún òògùn yín ṣe, tẹ́ ti fẹ́ rí ṣe dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára báyìí lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ẹ lè rèrè ń jẹ látara past effort tẹ́ ti ní. Bóyá ti fìgbà kan ọ̀yàn kan lọ́wọ́ ń gbé lágbájá mo wọ̀n ẹ́ lọ́wọ́, lágbájá mo dúró tiẹ̀, tẹ́nìyẹn máa wọ̀ pé nǹkan tẹ́ ṣe fún mi yìí ó da, èmi náà fẹ́ ṣe nǹkan báyìí fún yín lọ́jọ́ tòní, mo fẹ́ ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ìrànlọ́wọ́ látara effort tẹ́ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ìtẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣe ṣe kí ẹ rí ní ọjọ́ ti tòní. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́, ṣùgbọ́n ẹ tún wá ṣọ́ra pẹ̀lú owó níná. Ẹ má náà àpà rárá lásìkò yìí. Àsìkò yóò ń ṣàsìkò tẹ́lẹ̀ náà àpà. Tẹ́ bá fẹ́ ra nǹkan ẹ lè ra nǹkan tuntun tó ń yàn àti rà, ṣùgbọ́n ẹ farabalẹ̀ lé lórí. Kẹ́ má lọ ra nǹkan tó ṣe pé dàbí fake tàbí tó ṣe pé á fẹ́ bí kí ẹ tún máa náwó lẹ́ẹ̀mejì. Ẹ ké sára dáadáa lọ́jọ́ tòní, iṣẹ́ lọ dáadáa, relationship yẹn á lọ dáadáa, rí owó ṣeéṣe kó wọlé fún yín lẹ́nìí pẹ̀lú. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:30 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí Lion October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ lówùúrọ̀ kùtùkùtù. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ẹ máa rí gbámú lówùúrọ̀ kùtùkùtù ni. Opportunity ọ̀nà jíjìn lè wọlé fún yín lówùúrọ̀ kùtùkùtù. Èèyàn lè pè yín látọ̀nà jíjìn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tètè sọ̀rọ̀, tó ṣe pé wọ́n á sì bá yín sọ̀rọ̀ tá múnú yín dùn tá máa yẹ pé ẹ lè gbóríyìn ayọ̀ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Láàárọ̀ ọjọ́ tòní ó ti ṣe kí kẹrí nǹkan dùnú, kẹrí nǹkan ayọ̀ tó pọ̀ tó ṣe pé a fẹ́ mẹ́kìdé yín. Ṣùgbọ́n tó bá ti ń di ọgbẹ́ ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́, story lè change o. Ó ṣe ṣe kí fanfà wáyé, ìyẹn kan lè wà lójijì tó ṣe pé a fẹ́ dùn yín púpọ̀. Ẹnìyẹn lè jẹ́ ẹni tó ṣe pé ẹjọ́ wọnú ara gan, tó ṣe pé ẹjọ́ close gan. Ó lè jẹ́ yín àti àná, ó lè jẹ́ yín àti olólùfẹ́ yín, ó lè jẹ́ yín àti ẹni jẹjọ dànkan pọ̀ ládédé pè yín fún ìpè tó ṣe pé ọ̀rọ̀ tẹ́ bá sọ á fẹ́ bí kí inú fẹ́ bí yín tàbí kí fanfà fẹ́ wáyé láàrin ẹ̀yin àti irúfẹ́ ẹni yìí. Bẹ́ẹ̀ sì ni nǹkan kan wà tó ṣe pé ẹ ti ń ṣiṣẹ́ lé lórí láti jọ́ ẹ̀ máa fẹ́ máa lékí pé nǹkan yìí ò gbọ́dọ̀ bọ́, ó gbọ́dọ̀ ṣàṣeyọrí lórí ẹ̀ ní gbogbo ọ̀nà lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Tó ṣe gbá fẹ́ máa dàbí ìgbà pé nǹkan náà fẹ́ kọrí dáadáa, èèyàn sì máa fẹ́ kó kọrí dáadáa. Iṣẹ́ yìí mo gbọ́dọ̀ parí ẹ̀, iṣẹ́ yìí ò ní dá wà láti mi lọ́rùn, àṣeyọrí yìí mo gbọ́dọ̀ rí ṣe. Tó ṣe pé ẹ máa lé lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Àsìkò yẹn ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́ àṣeyọrí, ẹ má ṣe rẹpẹtẹ o, ẹ má ṣe ń pé bí kìíní ṣe ń lọ yìí ó tiẹ̀ ti sú mi, jẹ́ ń tiẹ̀ jókòó, jẹ́ ń tiẹ̀ pátì. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yin náà ẹ múra láti rí dájú pé nǹkan yẹn ẹ kojú rẹ̀, ẹ sì ṣàṣeyọrí lórí rẹ̀ ló dára o. Tó lásìkò àṣeyọrí la wáyé, ẹ ní láti ṣàṣeyọrí lórí nǹkan kí nǹkan tẹ̀ ń lé, pàápàá lórí nǹkan tó ṣe pé ẹ̀yin àtèèyàn jọ dàpọ̀ tẹ́lẹ̀ àbí ẹ̀yin àtèèyàn jọ ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́ láti rí àṣeyọrí ṣe ní orí rẹ̀ ní lásìkò yìí, pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ sì jìnnà sí ìbínú àbíjù, ẹ jìnnà sí pàǹkan ajú bó ṣe yẹ lọ, pàápàá láwọn ẹ̀yin àtèèyàn tí ìṣù bá wáyé.
ẹ má jẹ́ kó di tí ẹ máa jà tàbí tẹ́ ẹ máa fẹ́ máa lo weapon láti bára yín jà kí ẹlẹ́mìí kó má lọ gbà níbi tí ẹ ti ń fi weapon bára yín jà. Tó bá ṣe pé inú ilé náà ní láàrin ọkọ àti ìyàwó tó ṣe pé èṣù tó gbóná jọjọ wáyé, ẹ rí dájú pé excuse ara yín, ìbá jà lẹ́yìn náà excuse ara yín kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Ẹ kíyèsára dáadáa púpọ̀ kó má padà sí story that touches the heart. Ẹ kíyèsára oníràwọ̀ Scorpio, ọjọ́ tòní adára tẹ bá fẹ́lẹ̀ ṣe tẹ fọgbọ́n ṣe lótìtọ́ àti lódodo. Ọ̀pọ̀lọpọ̀ yín orí yín máa dìde lọ́jọ́ tòní gidi gan bí ìgbà pé wọ́n gbé lóòdù ẹrù rẹpẹtẹ sí yín lórí. Bùkátà lè pọ̀, nǹkan lè pọ̀ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní tẹ́ máa mọ̀ pé mo gbọ́dọ̀ ṣe lè, mo gbọ́dọ̀ ṣe tán, mo gbọ́dọ̀ ṣe lè, mo gbọ́dọ̀ ṣe tán, tó ṣe pé a fẹ́ dàbí ìgbà pé ó ń wékì spirit yín. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ní ìgboyà láti kojú nǹkan kíkan. Ẹ gbọ́dọ̀ ní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tẹ́ fẹ́ lò láti rí dájú pé gbogbo ẹ̀ balance dáadáa lọ́jọ́ tòní. Ọlọ́run bá sì fún yín ṣe láṣẹ Èdùmàrè. Ire lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní ní ààyè iṣẹ́ tẹ́ bá ráyè falẹ̀mọ́ṣẹ́. Relationship yín lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n tẹ́ bá fọgbọ́n ṣe ó máa dáa. Ire owó náà lè wọlé fún yín lénìí. Iṣẹ́ náà lè lọ dáadáa lọ́jọ́ tòní. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín máa láàlá, àlá náà sì máa jẹ́ èyí tó ṣe bó ṣe kó wá sí ìmúṣẹ ní kíákíá. Alátẹ́bálẹ̀ tètè ya ṣiṣẹ́ lé lórí tètè ya fálẹ̀mọ́ ló dára. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ọjọ́ tòní àìbalẹ̀ ọkàn lè pọ̀ tó máa wáyé fẹ̀yìn oníràwọ̀ Sagittarius o. Ọkàn yín lè máa pòrúurú lọ́tùn lósì, kẹ́ máa rọ àwọn kankan, kẹ́ máa rí rò kó nǹkan máa push yín nínú máìndì kó dàbí ìgbà pé báwo ni kíní ìṣe máa lọ, báwo ni kíní ìṣe máa jẹ́, tá máa bí kí ẹ fẹ́ máa ronú àròjinlẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìbẹ̀rù bójú lè pọ̀ fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní ìgboyà tó yìí, ó ṣeé ṣe kí àwọn kankan fẹ́ máa já yín láyà nínú ọkàn yín. Bóyá kankan tẹ́ ẹ̀ fowó ṣe lásìkò yìí ló dàbí ìgbà pé ṣówó yìí máa tó ṣá, ọ̀nà mo fẹ́ gbé gbà ṣá. Ó ṣeé ṣe kó ṣe pé lè ní. Bẹ́ẹ̀ sì ni ẹ lè lálàá tó ṣe pé ó lè fẹ́ jàlá àṣeyọrí lórí kankan lọ́jọ́ tòní, tàbí kó lè jàlá tó lè já yín láyà díẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ṣèwádìí lórí ó lè jàlá ìṣẹ́gun àbálá àṣeyọrí ni ó lè jẹ́. Ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní lórí nǹkan kí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí kí ẹ lè ṣàṣeyọrí lórí rẹ̀ dáadáa. Ẹ ṣe prayer dáadáa, ẹ ṣe gbìyànjú dáadáa ní ọjọ́ tòní. Àsìkò yìí dára láti fi ṣe anything spiritual work tẹ́ bá ṣe lásìkò yìí ó máa jẹ́ fún yín, á ràn yín lọ́wọ́ dáadáa ní àsìkò yìí. Ẹ má wá finú tán ẹnikẹ́ni ju ohun tó ń sọ sí yín lọ́kàn lọ. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá feel like pé kẹ́ dáwà, ẹ try láti dáwà, láti ṣe prayer, láti meditate. Ẹ jókòó níbi tó dákẹ́ rọ́rọ́, níbi tí ó sàríwo, kẹ́ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀, kẹ́ bẹ́lẹ́dàá yín wíjọ́ dáadáa. Ó ṣeé ṣe kí ẹ rí ìfọ̀kànbalẹ̀ látara ṣíṣe eléyìí. Tẹ́ bá ráyè lọ bí iṣẹ́ lénìí, iṣẹ́ á lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni relationship yín ó lè lọ dáadáa, ṣùgbọ́n ẹ má kanra mọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní látara mood swing tọ́pọ̀lọpọ̀ yín máa nítorí ẹ máa ní mood swing dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì ni ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ àṣeyọrí ló jẹ́ láàrin ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Ẹ máa ní ṣíṣe tẹ́ fẹ́ bá ọ̀rẹ́ yín kan ṣe lọ́jọ́ tòní tó ṣe pé ìṣiṣẹ́ yìí máa bí ìdùnnú, á bí ayọ̀. Ó tún wá lè fẹ́ stress yín díẹ̀ bákan, ẹ lè fẹ́ stress ara yín fún ọ̀rẹ́ kan, fún alásùnmọ́ kan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n gbogbo stress yìí àjọ àti ìdùnnú ló máa bí. Ọjọ́ tòní ọjọ́ rẹ̀ pọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe pé ẹ máa patí papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. Ó dára kẹ́ fi wà pẹ̀lú wọn láti fi jíròrò, láti fi bára yín ṣe, láti fi ṣàwàdà ṣẹ̀rín ṣẹ̀fẹ̀, gbéra yín sí fàájì lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ láyìíká yín, gbogbo nǹkan á lọ dáadáa, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Nídìí ọjà yín náà àwọn èèyàn máa bá yín dúnàdúrà dáadáa, ẹ máa ráṣeyọrí ṣe dáadáa nídìí ọjà yín lọ́jọ́ tòní. Kọ́sítọ́mà máa pọ̀ dáadáa ju sí tẹ́lẹ̀ lọ lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń ta ọjà. Ẹ sì lọ bí iṣẹ́ ìbáṣepọ̀ yín àtàwọn kọ̀lẹ́gì yín á dùn alárinrin dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ tó ṣe pé tẹ́ bá ṣiṣẹ́ yín tíìmù á ràn yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ti ń ṣe tíìmù wọ̀kì náà ẹ máa ráṣeyọrí ṣe dáadáa lọ́jọ́ tòní látara iṣẹ́ tí ẹ jọ ń ṣe papọ̀. Ìmọ̀ràn ara yín tẹ́ jọ ń gbà ẹ máa ráṣeyọrí ṣe dáadáa lọ́jọ́ tòní tí nǹkan tí ẹ dìjọ ń lé tó lè bọ́ sí ní ìrọ̀rùn fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ sì fi ń wò pé ẹ ń fẹ́ gba owó kan jáde, bóyá àjọ kan lẹ fẹ́ kó ni, ó ṣeé ṣe kí àjọ náà kì í ó jẹ́ kó bọ́ sí fún yín lọ́jọ́ tòní láti rí gbà. Bẹ́ẹ̀ tí ń gbèrò láti gba irú àjọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àjọ yẹ kó ti kàn mí, ó yẹ kó ti kó fún mi, ó ṣeé ṣe kí wọ́n kó fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ibi iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó ṣeé ṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ níbi iṣẹ́. Àṣeyọrí wà fún yín lénìí níbi iṣẹ́ o. Ẹ máa ṣàṣeyọrí o. Bóyá ẹ ti ń lé contract kan láti jọ́ èní ló máa stamp ẹ̀ fún yín o. Bóyá ẹ ti ń lé iṣẹ́ kan láti jọ́ èní ni iṣẹ́ náà máa bọ́ sí fún yín o.
iṣẹ́ á lọ dáadáa lénìí, kódà reputation yín máa high lọ́jọ́ tòní, àwọn èèyàn máa fún yín ní ọ̀wọ̀ àtàpọ́nlé tó tẹ̀ ń fẹ́ gangan ní ọjọ́ tòní, tó ṣe é pé ẹ máa shine, ẹ máa attract nǹkan rẹpẹtẹ tó jẹ́ positive thing dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn á bá yín ṣe, àwọn èèyàn fífẹ́ hàn sí yín lọ́jọ́ tòní, àwọn èèyàn á bá yín dúnàdúrà dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ tẹ̀ ń wò pé ó yẹ kí iṣẹ́ mi ti lọ jù báyìí lọ, ó yẹ kí n ti gòkè jù báyìí lọ, ẹ máa bẹ̀rẹ̀ sí rí àṣeyọrí yẹn lọ́jọ́ tòní o. Ọjọ́ àṣeyọrí lọ́jọ́ tòní jẹ́, kódà tẹ́ bá ti ń ṣe iṣẹ́ kan láti jọ́ ẹ̀, bóyá contract kan lẹ ti ń ṣiṣẹ́ lé lórí láti jọ́ ẹ̀, àsìkò yìí ẹ máa ṣe láṣeyọrí, tí inú yín máa dùn, táwọn yín máa kún pé mo rí ṣe láṣeyọrí lọ́jọ́ tòní. Progress máa wà lórí gbogbo nǹkan tó jọmọ́ kárí ayé lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní ẹ má fi iṣẹ́ ṣeré rárá, ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa kí gbogbo ìta sọ yìí kó lè wá sí ìmúṣẹ. Má sùn sílé láì jáde láì lọ síbi iṣẹ́, ẹ rí dájú pé ẹ lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ tètè lọ bí iṣẹ́ kẹ́ lè rí ibi iṣẹ́ gbámú dáadáa ní èní. Torí iṣẹ́ á lọ dáadáa, relationship yín gan kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, bẹ́ẹ̀ sì ni ire owó náà máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, tẹ́ máa rí nǹkan dùnnú. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó ṣe é pààrọ̀ kùtù tẹ́ bá jí, ó ṣeé ṣe kí ẹ róre ìdùnnú, kẹ́ róre látara àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lọ́jọ́ tòní. Bá jí làárọ̀ yàrá yín máa yá gágá, ara yín máa nà, ẹ máa jí rire, ẹ máa jí gba ìpè ayọ̀, ẹ máa jí gba ìpè ìdùnnú láṣẹ Èdùmàrè tó ṣe é pọ́jọ́ tòní máa lọ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yẹn máa láǹfààní àti rí àṣeyọrí ṣe lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lọ́nà jíjìn lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹni tó ṣe é pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbóhùn ẹ̀ tọ́nà ẹ̀ jìnnà sí yín dáadáa, ó ṣeé ṣe kí ẹ gbóhùn wọn lọ́jọ́ tòní tá sì mú ìdùnnú tá mú ayọ̀ dání wá. Ọjọ́ tòní ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín náà gba àlejò, àwọn àlejò tó ṣe é pé á bí ìdùnnú á báyọ̀, á bí ìtura fún yín, ó ṣeé ṣe kí ẹ gbàlejò ní ọjọ́ tòní. Ọjọ́ yìí sì jẹ́ pé ọjọ́ tó tún ṣeé ṣe kẹ́ ṣàṣeyọrí lórí nǹkan tí ẹ̀ ń lé láti mọ̀ ní ìmọ̀ láti jọ́ mẹ́ta. Mo fẹ́ mọ̀ nípa kíní mo gbọ́dọ̀ mọ̀ sẹ́, bó ṣe ṣe kí ẹ mọ̀ nípa nǹkan náà lọ́jọ́ tòní. Ọjọ́ yìí dára púpọ̀ láti fi wá ìmọ̀ tẹ́ bá nílé ní á jẹ́ èyí tó ṣe pé á ràn yín lọ́wọ́ dáadáa fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ẹ fẹ́ ní wá ìmọ̀, ẹ máa rí orí ìdùnnú tó ṣe pé ẹ ń retí púpọ̀ lọ́jọ́ tòní. Expectation yín ó ṣe ṣe kí ó bọ́ sí lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà ṣe ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ míì ní sì rè ìrìnàjò lè wọlé tó ṣe pé ìrìnàjò yìí máa jẹ́ ìrìnàjò ayọ̀, ìrìnàjò ìdùnnú fún yín, ìrìnàjò tẹ́lẹ̀ fi experience nǹkan dáadáa. Deep purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.